káàbọ̀ Yorùbá Àtàtà TV. tó ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ ẹ mà káàbọ̀ sí gbàgede amóhùnmáwòrán pàtàkì yìí Yorùbá Àtàtà TV, níbi tí ẹ ti ní àǹfààní láti máa wo gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ṣùgbọ́n tó jẹ́ wípé òkodoro ẹ̀ gángan ilẹ̀ mọ̀ wò lẹ́sìn tó mọ̀ gbọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti fi èrò ọkàn wọn tàbí ìfẹ́ inú wọn dá wàhálà sílẹ̀ lórílẹ̀‐èdè yìí. bí wọ́n bá rí i pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin ìlú ṣe ló yẹ ká gbọ́ tẹnu ẹni tọ̀tún ká sì gbọ́ tẹnu tòsì ká tó ṣẹ̀ṣẹ̀ wá mọrú ẹjọ́ tó yẹ láti dá. tó iléeṣẹ́ tí ò ní ṣègbè tàbí ṣe àtakò fún ẹnikẹ́ni nínú àwọn ẹni ọ̀rọ̀ bá kàn nípa ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ láàrin ìlú. iléeṣẹ́ náà ló dé yìí o Yorùbá Àtàtà TV, ṣíṣe ìwádìí ọ̀rọ̀ fínífíní ká sì wá yọ èyí tó bá jẹ́ òkodoro ń bẹ̀ jáde fòkè. ìyẹn gangan la fi ṣe àpótí ìtìsẹ̀ torí òtítọ́ ń lolúwa ọba gbé ilé ayé kalẹ̀ lé lórí. bẹ́ẹ̀ ni òtítọ́ sì ni Odùduwà fi tẹ̀wọ̀n rọ̀ sílẹ̀ Ifẹ̀ níjọ́hun àná. àti wípé gan òtítọ́ ní ń gbé ni èké àti àbòsí kì í gbé èèyàn. àwọn kan bẹ ní orílẹ̀-èdè yìí tó jẹ́ wípé iṣẹ́ tí wọ́n wá ṣe nílé ayé ní kí wọ́n kàn máa pa irọ́ ọ̀tún mọ́tò sí bí ẹni pé ó ṣojú wọn gangan bíi pé wọ́n wà ń bẹ̀. irú àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń pè ní ìròyìn ẹlẹ́jẹ̀ léyìí tó lè da ilé ayé rú. ẹ jọ̀ọ́ sà, bẹ́ẹ̀ nìkan bá wá rojọ́ fún yín ẹ kọ́kọ́ bi í léèrè pé ṣé ojú ẹ̀ ló ṣe. ẹ wàá máa gbọ́ tí ó pé n tí wọ́n wí ni n tó ń gbọ́ lọ́dọ̀ ìyá aláǹgbájá ni. bẹ́ẹ̀ bá tó rí ìyá aláǹgbájá bẹ́ẹ̀ bá tún bi í léèrè yóò tún mọ̀ wípé ń ṣe lòun tún gbọ́ lọ́dọ̀ bàbá tẹ̀mẹ̀dù. bẹ́ẹ̀ bá tún dọ̀dọ̀ bàbá tàmẹ̀dù yóò tún wípé ọ̀dọ̀ làkàṣègbè ló ń gbé gbọ́. ẹ wàá rí báyìí pé ọ̀rọ̀ òkèèrè bí ò bá dín yóò mọ̀ lé dédé ẹ̀yin tó wá ń parọ́ ọ̀tún mọ́tò sí bí ẹni pé ó sojú yín àsọdùn ọ̀rọ̀. ẹ jáwọ́ ń bẹ̀. ntí ẹ bá gbọ́ lẹ́nu àwọn ẹlòmíì ó lè jẹ́ wípé láti gbé ara wọn lárugẹ wípé ojú wọn ló ṣe ẹni wọ́n fi ń sọ ọ́. wàyí o ẹ̀yẹ ọmọ Nàìjíríà lápapọ̀ ẹni tó bá ṣojú ẹni là ń ròyìn bíi pé a wà ń bẹ̀. ẹ jẹ́ ká ṣọ́ra fún ìròyìn ẹlẹ́jẹ̀. tó Yorùbá Àtàtà TV ẹni iléeṣẹ́ pàtàkì tí gbogbo ayé ti ń gbọ́ ìròyìn tó jẹ́ òkodoro. ẹ jẹ́ ká máa wò ó. Yorùbá Àtàtà TV, Yorùbá Àtàtà TV, Yorùbá Àtàtà TV. tẹ́ ẹ bá fẹ́ pè wá fún nǹkan tó bá ṣẹlẹ̀ ní agbègbè tiyín tẹ́ ẹ dẹ̀ ń fẹ́ kí gbogbo àgbáyé ó gbọ́ kí wọ́n sì mọ̀ látòrí YouTube, ẹ kọ́kọ́ pè wá lórí WhatsApp number tàbí kẹ́ fìròyìn ọ̀hún ránṣẹ́ síbẹ̀ lórí 090-648-97662. ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 090-648-97662. ìkànnì mọ̀ọ́máwòrán ti Yorùbá Àtàtà. àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tó jẹ́ òtítọ́ àti òkodoro òun ni kẹ́ máa fi ránṣẹ́ sí Yorùbá Àtàtà TV. ó yá ẹ tètè tẹ Yorùbá Àtàtà TV kẹ́ bẹ̀rẹ̀ sí ń wo gbogbo àwọn nǹkan tó jẹ́ òkodoro. ìtàn àwọn ìlú ńláńlá nílẹ̀ Yorùbá, àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè, àwọn fíìmù Yorùbá tó kọ́ni lọ́gbọ́n púpọ̀ àtàwọn ìròyìn ká lè mọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé. Yorùbá Àtàtà TV òṣùbà rẹ̀ kàǹkà. Yorùbá Àtàtà TV.